béèyàn ò bá ti lè pè ọ́ bóyá àǹtí mi ni o mo ní ń béèrè àlàáfíà yín ni, bọ̀dá mi o mo ní ń kí yín ó tójọ́ mẹ́ta ni, ọ̀nkú ni tiẹ̀ ni àbí àǹtí, wọn ò lè pè ọ́ wípé káwọn béèrè àlàáfíà rẹ, ṣùgbọ́n tán bá ti nílò rẹ wípé ìrànlọ́wọ́ wọn ò rántí nọ́mbà rẹ, wọn ò pè ọ́ wípé bó o ní o, bó o níṣẹ́, bó o ní tó ń bọ́ sójú ẹ, kò sí ní tó kàn ìbá àmọ́ bọ́ sójú rẹ, kó o sáti máa fowó fún wọn ni. Ọpọlọ rí o tí ìpè náà wípé kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ rẹ, owó ọwọ́ rẹ náà nífẹ̀ẹ́. Bí ò bá wá pé ni mo ní wọn á sọ fún ọ, wọn ò pè ọ́, wọn ò béèrè àlàáfíà rẹ, ṣùgbọ́n tán bá ti nílò ìrànlọ́wọ́ rẹ ni wọ́n ó pè ọ́. Ìwọ kọ́ náà nífẹ̀ẹ́ o, ìtọ́ ń fún wọn ni wọ́n nífẹ̀ẹ́. Kódà mọ́jẹ ìtọ́ tí nǹkan bá sí ọ kò tiẹ̀ lè tu nǹkan lára wọn. Tó fi lè tu wọn ni wípé wọ́n bá rántí rẹ wípé tó bá sì jẹ́ pé bọ̀dá lágbájá wà láyé ni, tó bá jẹ́ pé àǹtí lágbájá kò tíì ṣe ni, àbá ti pè ní ìsìn yóò sì dàrú sá olówó ogbó ni. Ọlájìkẹ́ rí iná, ẹ bá ń like, comment, share, ó dàbọ̀.